Ọjọ́ lọ jókòó kọ́ lọ jókòó ti àdúrà. You better go and sit down for prayer. Lọ gbé ìwé àdúrà síwájú. Hold the book of Gbé ìwé ìrànkú o. Torí ìran iná ni wọ́n gbọ́ ọdẹ bí wọ́n gbọ́ ọdẹ. You have been duped because of the fact that you ìran iná ni ọ̀tá àfẹ́ gbọ́ràn. ìran iná ni òun náà àwọn ìgbà mọ́tò. ìran iná ni gbogbo tó ní fi lọ tán. ìran iná ni òun náà àwọn ìgbàlẹ̀. ìran iná ni òun náà ló fi tan tó ní. because ó kọ̀ láti connect pẹ̀lú ẹni tó dá ọ. Connect to your creator. Níwọ̀n ìgbà tó ti connect pẹ̀lú ẹni tó dá ọ. ìran ò lè gbé ọ débi tó ń lọ. àdúrà onígbèyàn dé yàrá àdúrà. God takes people to the full room of fulfillment. ẹgbẹ̀rún èèyàn ló kú sí yàrá àrùn. Bíbélì pé mo rí ọ̀gọ̀rọ̀ èèyàn níwájú tẹ̀ ìdájọ́ àti àwọn tó kú láì rí ìlérí wọn gbà. wọ́n lọ rojọ́ bí wọ́n ṣe gbà lérí. wọ́n wà lọ máa rojọ́ pé ìran là ń wá kí o yóò jarí lè rí gbà. bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni sà tí ọba máa wá náà kí. ilé máa tẹ̀sọ́ fún ọ pé lọ sẹ́ndì 10,000 mẹ́wàá oníọ̀mọ̀ borí ogun tó ń gbà 10,000 mẹ́wàá 100,000 kan kó o fi 1,000 kan lé lórí oníọ̀mọ̀ borí ogun ìwọ náà jókòó tì ó jókòó tì àdúrà kan gbàdúrà Olúwa bá tiẹ̀ mú dàrẹ́ sẹ̀ wá pé ẹ lọ ṣe báyìí ọ wà sà Olúwa máa sọ pé sọ fún àwọn èèyàn mi o kàn lọ ṣe báyìí o ìyẹn wà sà ṣùgbọ́n eléyìí tó gbé kárí ẹ ò tiẹ̀ fẹ́ gbàdúrà mọ́ ìtọ́sí àfẹ́ máa gbọ́ ní ìran ọwọ́ ó ti mọ̀ tó wòlíì 1,151 ní orúkọ mi wà nínú àwọn wòlíì ẹ̀ wòlíì 1,151 bí wòlíì rẹ̀ ṣe ń pọ̀ bẹ́ẹ̀ náà làwọn pọ́blẹ́mù tó ń là kọjá ń pọ̀. The more your challenge, torí onírúurú àjàgà ni wọ́n ń dìlé ọ lórí. Because they are putting on you series of yoke. ẹgbẹ́ wọn yóò kè. Lift up your hands. àṣẹjáde sí ọ. agbára tó gbó lẹ́nu ògo rẹ̀. agbára yẹn gbiná dà. má gbà kí ogun tó ń là kọjá. Don't allow the má gbà kọ́kọ́ bá ojú rẹ̀. to blindfold you. ogun tó ń là kọjá má jọ gba iyì rẹ lọ. ogun tó ń là kọjá má jọ gba ìgbàgbọ́ rẹ lọ. ogun tó ń là kọjá má jọ gba ìran rere tó ní lọ. ogun tó ń là kọjá má jọ gba ìgbésẹ̀ tó yẹ kó gbé. ogun tó ń là kọjá má jẹ olé ọkọ lọ́dọ̀ náà. wòlíì ní kẹ́yìn ọlọ́bọ̀ sàdédé tí ó bá dìde. Somebody is going to worship his family idol is going to be lifted. o náà sì lọ bù sàdédé. And he went to worship the idol. torí kó lè dìde. náwó méjèèjì òkè. Lift up your two hands. wòlíì ọlọ́run aláàyè. The prophet of the living God. bàbá wòlíì. That the prophet. àwa nìyẹn. bó súre sà. ibi ayé parí ayé rẹ sí. àtẹ̀jáde sí ọ. ìmẹ̀sẹ̀ ní kaba. àmàrú àkàbàrú àmà. àmàrú ẹ̀kẹ́dà yàmà kaba. ẹ̀mí mímọ́ gbé ayé rẹ jáde. Maseli ke pada yama. Ibi ode. Bí ayé dá ògo rẹ̀ dúró sí. Àṣẹjáde. Ayé rẹ̀ jáde kúrò. Gbogbo ẹ̀yin táyé gbọ́ lẹ́nu ògo yín. Ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa lẹ́nu mi. Mo dúró náà má jẹ̀ mọ́ Olúwa. Mo bá Olúwa sọ̀rọ̀. Mo sọ tẹ́lẹ̀ sí ayé yẹn. Báyìí l'Olúwa sọ. Ògo yín gbóhùn tuntun. 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 Ó gbóhùn tuntun. Ó gbóhùn tuntun. Ó gbóhùn tuntun. Ẹgbẹ́ wọn yóò bẹ̀. Ẹgbẹ́ lẹ́ẹ̀kan. Ògo mi sọ̀rọ̀. My glory begin to speak. My glory. Masalika pa àtàyàdé màkàbà. Bẹ́ẹ̀ bínú láàárọ̀ ìsinmi báyìí. Láwọn ọ̀rọ̀ tí mo ń sọ. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ nípa ẹ̀ ti bínú. Ẹ má bínú torí Ọlọ́run.
mo ń tí ọ létí sàdúrà ni wò mí sà ìran máa yí ohùn Olúwa ni kì í yẹ ọ̀tọ̀ ní ìran ọ̀tọ̀ ní ohùn Olúwa. The voice of God is different from vision. ìran máa yí ohùn Olúwa ni kì í yẹ TV ìran etí ni wọ́n fi ń gbóhùn Olúwa. ẹ gbọ́wọ́ méjèèjì òkè ẹ ké tẹ́ ẹ bá ti gbàdúrà yẹn tán màá sọ mẹ́wàá tó lè ṣẹlẹ̀ sógo màá lè sọ nípa ohun méjìlá tó ń ṣẹlẹ̀ lórí ẹlẹ́kẹ̀wá lórí ògo yìí màá lè sọ ìgbésẹ̀ méjì tó ní. àtẹ̀jáde ẹ ké ògo mi ó yá sọ̀rọ̀.